àwọn oníṣẹ̀ṣe máa ibá mùsùlùmí jà báyìí tẹ́lẹ̀ kírísítẹ́nì ò mú mùsùlùmí lọ́tà báyìí tẹ́lẹ̀ àwa náà ní ẹnu ti pọ̀ jù á dẹ̀ ní irinṣẹ́ ìjà wọn á lè mẹ́nu mọ́ á smart enough á ní maturity á mọ̀ bá ṣe lè perfect òṣèlú ayé àwọn ìlú kan bẹ tó jẹ́ pé ẹbọ ọbẹ̀ gbóná tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ bí ìgbà náà lásán ni ọgbọ́n kan náà bàbá fi pákéjì ẹ̀ wẹ́rẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ oníṣẹ̀ṣe wọ́n sọ̀rọ̀ ẹ kírísítẹ́nì wọ́n jẹ́ dọ́gbọ́n gbà nǹkan tí a nílò ní pẹ̀lú ìfẹ́ làwọn náà sọ̀rọ̀ ẹ̀ ń dà rẹ̀ àwọn gbẹ̀yìn dẹ́ta ẹlẹ́yìn lẹ́dá nìjẹ́ náà sẹ́rí bí táǹbà lọ báyìí ló ń jẹ́ kán máa wá kódà sí àwọn ọmọ bàbá wa Àwùjalẹ̀ onífẹ́ máa wò pé kí ló ń ṣẹlẹ̀ yìí báyìí pẹ̀lú èpè tán ṣe fún bàbá náà instead tá fi wá calm down pé àti win kọ́ọ̀pù ń bẹ lọ́wọ́ wa àwa la win àwa la ní victory yẹn ká calm down àwa náà tó wá ń bú wọn padà haba harubun kòdàtún ètè lógun jíjà kì í sáriwo bàbá wa Àwùjalẹ̀ ẹlẹ́jẹ̀bù tí wọ́n lọ ọlọ́gbọ́n bá ní yọ́nú sábọ̀ wọn ọgbọ́n kan ni wọ́n dá tí wọn ò sọ kí nìyẹn dìjà kán pé gbogbo oníṣẹ̀ṣe pé ẹgbọ́ àwọn ní no ìjọba kú no ẹ̀sìn tí wọ́n gbàgbé rárá wọ́n smart wọ́n gbé kìíní yẹn lọ house lákọ̀ọ́kọ́ nígbà Gbẹ́ngà Daniel ní bẹ́ẹ̀ wọ́n rí ṣe nígbà Mọ́sùn wọ́n rí ṣe nígbà eléyìí tí bẹ́ẹ̀ yìí dé wọ́n rọ́wọ́ tìbọ̀ wọ́n rí kìíní yẹn ṣe wọ́n dẹ̀ pé gbogbo àwọn yòókù náà pé ẹ wá sọ èròǹgbà yín lórí ẹ̀ nílé ìgbìmọ̀ asòfin at the end of the day wọ́n win bàbá yẹn win ní kìíní yẹn kò ṣe fáàrí kọ́ pariwo síta ó kíìpù ẹ̀ sápò ẹ̀ ni ó wá ń retí pé kọ́ jẹ́ àpèjúwe fún àwọn míì tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n bẹ nípò ọba káwọn náà lò smartly bóun ṣe lò àmọ́ pẹ̀lú wàhálà tẹ̀ dálẹ̀ ṣé wọ́n jẹ́ kẹ́lò mi ò tó rí lò mọ́ báyìí ṣé dandan ni ká ẹ jábọ̀ ni ṣé dandan ni ká ẹ fa wàhálà ni ṣé dandan ni ìjọ ẹ̀ ti ń pariwo ẹ̀sùn àṣeyọrí tá a ní nílẹ̀ Yorùbá gbogbo wa lẹ́ ti sọ̀dọ̀ tara wa àwa mùsùlùmí kan unite ọ̀tá para wa sí níbi eléyìí ọ̀dà yọ̀wọ̀ náà tọ̀wọ̀ ọ̀dà yọ̀wọ̀ náà ṣé ló sọ fún yín pé gbogbo ẹni tí ń bẹ ní Mẹ́kà ní Islam wọn perfect ni ń bẹ ní ọmọ Mẹ́kà tó jẹ́ pé ìwà tí ewu burú ju tara mùsùlùmí lẹ̀ Yorùbá lọ à ń fira wá sẹ̀sìn à ń parọ́ mọ́ra wa. gbogbo alágbọ̀n kan tí àfáì tí ó sọ àwọn èèyàn wa ẹ má fọ irọ́ lásán ni àfáì wọn ọ̀rá ṣe bẹ́ ní pé àwọn pa ẹ̀tù sí gbogbo èèyàn nínú mo mọ̀ pé èèyàn ọmọ Yorùbá kan máa ní àfáà dáadáa lílé irọ́ ni o ẹ̀tàn ni o ẹ má gbàgbé àfáà Allah òun ni olórí adéte Allah òun ni olórí àwọn détedéte ó wà ní Quran chapter 3 verse 28 pé ẹ má bá àwọn tí ó bá ti gbàgbọ́ nínú ẹ̀sìn Islam ẹ má bá wọn ṣe àyàfi tẹ́ ẹ bá kàn fẹ́ máa tàn wọ́n àyà yẹn ni àfáà yìí tẹ̀lé ṣé wàá rà àwọn tó ń gbé gbígbóná yẹn àwọn náà ní àyà tó ń tẹ̀lé yẹn ní Quran chapter 9:29 ẹ gbógun ti àwọn tí kò bá gbàgbọ́ nínú ẹ̀sìn Islam ṣé wàá rí àwọn méjèèjì nǹkan kan náà ni wọ́n jọ ń jà fún wọ́n fẹ́ tàn wá tẹ́ ẹ bá gbọ́ dáadáa wọ́n ní ẹ̀rọ máa fẹ́ ẹ̀sọ̀ ṣe àṣeyọrí láti ẹ̀ ṣe yìí ẹ̀yin náà ẹ̀yin mùsùlùmí yìí ó yẹ kẹ́ ẹ ra ṣe sùúrù kẹ́ ẹ má pariwo wọ́n fẹ́ ra máa fẹ̀sọ̀ ṣe wọ́n fẹ́ máa gbàjọba díẹ̀díẹ̀ àmáṣírí wọ́n ti tú ẹ̀yin ọmọ Yorùbá mo ń sọ fún yín pé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè tẹ́yìn wá sọ pé kíní kan Ọlọ́run Allah kì í ṣe Ọlọ́run àfáì tí wá sọ kíní kan wọ́n ní àwọn kan wọ́n gbé ère Mesopotamia wọ́n gbé jáde mo máa gbé ère Mesopotamia yẹn máa gbé síta ẹ máa rí àmọ́ jẹ́ ká sọ̀rọ̀ nípa ṣìgìdì Allah Quran chapter 52 verse 48 mo fẹ́ máa narrate bí ṣìgìdì Allah bó ṣe rí fún yín Quran chapter 52 verse 48 ó ní so be patient with your Lord's decree for you are truly under our watchful eyes eléyìí ń jẹ́ kó yé wa yí pé ẹ ṣe sùúrù pẹ̀lú Olúwa rẹ torí pé Olúwa rẹ òun rí gbogbo òun rí yín Allah ó ní ojú ẹ̀ṣìyẹn lé ní Quran chapter 68 verse 42 beware of the day the shin of Allah will be bared ẹ rántí ọjọ́ tí a máa ṣe àfihàn ẹsẹ̀ Allah shin ẹ mọ̀ pé ibi shin tẹ́ bá wà àwọn fúbọ́ọ̀lù àwọn máa fi kíní kan síbi ẹsẹ̀ wọn báyìí ibẹ̀ ni shin tó ń jẹ́ kó yé wa yí pé Allah ó ní kíni o ó ní ẹsẹ̀ Quran chapter 38 verse 75 Allah has hope Iblis Allah ń béèrè lọ́wọ́ Shaitan what prevented you from prostrating to what I have created with my two hands kí ló ń ṣe tí o fi lè dọ̀bálẹ̀ fún nǹkan tí mo fi ọwọ́ mi méjèèjì tí mo fi dá Allah ó ní ọwọ́ méjì Allah ó ní ojú bẹ́ẹ̀ Allah ó ní ẹsẹ̀ ẹni yìí ni mo gbé ère kan jáde irọ́ lásán ni ẹ máa rí máa àtàṣe wọn fọ́nrán yìí ẹ wáyé ká lọ sí Sunnah Nisai 5379 it was narrated from Abdullah ṣàlàyé pé the prophet said Muhammad sọ pé those who are just and fair will be with Allah àwọn tó ṣe déédéé wọn wà pẹ̀lú Allah most high on the thrones of light ní orí àga ìmọ́lẹ̀ Allah at the right hand of the most merciful ní ọwọ́ ọ̀tún Allah tó láàánú jùlọ those who are just in their rulings and in their dealings with their families àwọn tó ṣe dáadáa nípa ká dájọ́ àti ká ṣe dáadáa pẹ̀lú àwọn ẹbí wọn and those of whom they are in charge àtàwọn tó wà pẹ̀lú wọn
Muhammad, one of the narrators, said in his hadith, Muhammad wá sọ nínú àwọn àdìsí ẹ̀ pé, and both of his hands, ọwọ́ Allah méjèèjì yìí are right hands, ọwọ́ ọ̀tún ló wà. Ẹni ètò Sunday kan yí pé Allah sọ pé kẹ́ má bú àwọn ẹ̀sìn wọn, ẹ má gbàgbé ibi tá Allah ti sọ pé kẹ́ má ti bú àwọn ẹ̀sìn wọn, ibẹ̀ ni pé ibi tó bá jẹ́ pé ẹ̀yin mùsùlùmí ẹ ò bá ti rọ́wọ́ mú, tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ débì kan, ẹ má bú ẹ̀sìn wọn, tẹ́ bá ti gbalẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí bú ẹ̀sìn wọn pé ẹ̀sìn kíní kan. Ẹ̀yin wa Allah ó ní ojú kò kéré lọ, ó ní ẹnu kò lè fi sọ̀rọ̀, irọ́ lásán ni ṣígidì ní. Wọ́n ti máa ń sọ fún wa pé àwọn Yorùbá wọ́n ń sin kíní kan, àwa kò sí nǹkan táwa ń sìn, àwa ń bọ àwọn òrìṣà wa ní, àdẹ̀ pé wọ́n ní Ọlọ́run Olódùmarè. Dèní láti ìgbà tí wọ́n ti gbé Kùránì wá, ǹjẹ́ rí ibi tí Allah tó tún ti sọ̀rọ̀, kò lè sọ̀rọ̀ ṣígidì ní. Muhammadu ló sọ̀rọ̀, sọ ẹ̀yin èèyàn wa, irọ́ lásán ni. Gbogbo nǹkan tí àáfàá yìí tí ẹ rí tó sọ yìí, ẹ̀tàn àti ète òun ni wọ́n lò láti máa fi tàn yín sínú ẹ̀sìn yẹn. Ẹ̀sìn yẹn dẹ̀ ní ìyókù parun ni. Wọ́n fẹ́ fi gba ilẹ̀, wọ́n fẹ́ fi sọ wá dẹrú, wọ́n fẹ́ sọ wá dẹrú Fúlàní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tẹ́ rí wọn ò kì í ṣe Yorùbá, ọmọ àlè ni wọ́n. Mo sọ yìí mo dúró, ó dìgbà.